Ẹgbẹ́tókùn ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí Abdulquadri tó pàdánù ẹ̀mí rẹ̀ sí àhámọ́ ọlọ́pàá ńìlọrin. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókùn ti pàṣẹ fún ẹ̀ka tó ń fimú fínlẹ̀ wádìí ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú Jimoh Abdulquadri tó dolóògbé sínú àhámọ́ ọlọ́pàá nílùú Ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì tí ṣe 20 oṣù Kejìlá ọdún 2024 yìí. Ní ìfarajìn rẹ̀ fún ìdájọ́ òdodo, Ẹgbẹ́tókùn ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí olóògbé lọ́jọ́ Àìkú Sunday tí ṣe ọjọ́ 22 oṣù Kejìlá yìí tí ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ láabi náà tó wá mú dá àwọn mọ̀lẹ́bí náà lójú wípé àwọn kò ní káwọ́ gbéra lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bákan náà ẹ̀wẹ̀ ló tún pàṣẹ fún ẹ̀ka tó ń ṣiṣẹ́ ìwádìí láti fi ọgbọ́n inú ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lórí ikú tó pa arákùnrin ọ̀hún sí àhámọ́ ọlọ́pàá láì fi igbá kan bọ̀kan nínú, tí ó wá mú dá àwọn ẹbí olóògbé àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lójú pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí sì ní ìfarajìn láti ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ láì tẹ ẹ̀tọ́ ará ìlú lójú mọ́lẹ̀. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀.